Bismillahirrahmanirrahim. Adìẹ fẹ́ wọlé ń bẹ̀rẹ̀. Ẹ dákun bí ó bẹ̀rẹ̀ só lè forí gbá pẹpẹ. Bí ìbá ti palára ní ìgbára aga. Dr. Sharafa Gbadebo níbi Ògbómọ̀ṣọ́. Ó máa jọrọ ẹ̀ lójú pọ̀ dókítà o. Wal kibriyahu li rabbina sifatun bi. Ọlọ́run sì ti ní ajé agbádá ìjọra ẹni lójú lẹ̀ fún òun kẹ́nìkan má bòun jù. Bóyá dókítà tẹ́ gbà àbí ká sọ pé tí wọ́n fún yín ni wọ́n ń gbé yín nú tíjọra ẹni lójú fi wá pọ̀ bí ìgbà tí ò sọ ní mímọ̀ kan mọ́ lórí ilẹ̀ ilé Ọlọ́run àfẹ̀yìn nìkan. Tí ò bá ṣàṣìṣe mí máa ń ná ọ̀rọ̀ yín kọjá àpò ìjọra yín lójú ó tó láti ṣe tọ́lọ́run fi ní gba iṣẹ́ yín lọ́wọ́ yín. Kí nǹkan kan má da látọ̀dọ̀ ẹnìkan àfi tó bá wá látọ̀dọ̀ yín nìkan. Bọ́lọ́run ṣe wá kẹ́ Ìlọrin tó sì ó gẹ Ìlọrin. Ẹ wá rí ìròyìn míì mú jáde lára Ìlọrin àfi irọ́. Níjọ́ tí Ìlọrin ti ń jẹ́ Ìlọrin tó fi dòní àbí tó fi di ọjọ́ tẹ́ ẹ ṣe prógámù ìyà tẹ́ ẹ ṣe láìpẹ́ yìí kò sẹ́nì kankan tó fi oòrò ròyìn Ìlọrin rí. Ẹ̀yin làkọ́kọ́ àtàwọn ọmọ tẹ́ ẹ jíṣẹ́ fún tẹ́ ẹ jọ stage manage ìjókòó yẹn láti máa sọ pé Ìlọrin ń bọ oòrò. Mo tún ní láti máa ṣèwádìí kí pé ẹ àgbà wá sáìdì wo ni kẹjá máa o. Ni wọ́n wá ń ka kótó wọ́n ń bọ sàárè wọ́n ń bọ òkè sóbí. Níjọ́ mo ti máa dùn ní mo máa ń wò lọ́ọ̀kan ni ó ga ni ó fẹ̀ ni o ìmọ̀ bó ṣe rí dòní yàtọ̀ sí pé agbègbè ẹ̀ kọjá àwa rí lọ́ọ̀kan débi tí wàá mọ̀ bóyá wọ́n ṣe ń sìn kankan bẹ́ẹ̀. Táwa ní ń bọ́ nínú àwọn àfa wa tẹ́ ẹ̀ lè dákọ. Dr. Sharafa ìgbéraga ti fọ́ yín lójú o kò jẹ́ ẹ rí náà o. Bẹ́ẹ̀ ṣe múra kankan lórí ọ̀rọ̀ fọ́tò ń jò nínú bíyàn bá ya fọ́tò ọmọ anáni bíyàn bá ya fọ́tò kò ní wà lìjánà wọn àtàṣe ta ni àga kan náà wọ́n ìjókòó nù náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀sìnkú Nàìjíríà ẹ̀kú orílẹ̀-èdè míì lọ fọ́tò tẹ ẹ̀yẹ̀ yìí ṣe mẹ́wàá kì í ṣogún wọ́n sì gbé sórí afẹ́fẹ́. Nígbà ẹ̀yà tán lẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń fún wa lé excuses wípé ṣé ńgbà tí wọ́n wá fún wa ṣé kí ní ká má ya fọ́tò ní ẹ̀yìn èkó mẹ́ẹ̀. Ládùúrú wàhálà yín lórí bí yẹn bá ya fọ́tò yóò wọ náà yìí ṣé ó yẹ kí wọ́n ní ẹ wá gbà wọ́ọ̀dù gan kẹsì lọ gbà á ládùúrú fìtínà tẹ́sí tẹ́tẹ́fẹ̀mí ti wá rù yìí. Sọ́nà yẹn ní ká dẹrú yín ni. A lè ti ọ̀rọ̀ yìí mọ́ Ògbómọ̀ṣọ́ general débi táwọn wá sọ pé ẹ̀yin Ògbómọ̀ṣọ́ rárá. Dr. Sharafa ló ní fìtínà. Èyí ṣe ọ̀rọ̀ tẹ́ ń tìrìtì ní ìsinsìnyí àkísàmù tawhid nìyẹn eléyìí tí ń dàrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ láwùjọ wa. Orígun kéèló ni tọ́pìkì tẹ́ ń tìrìtì yẹn wà nínú Islam. Àdáparọ́ ẹ sì gbé irọ́ tó pọ̀ tó báyìí lé odidi ìlú tó jẹ́ qiblatul Islam ní ilẹ̀ Yorùbá yìí ẹ gbélé lórí. Tẹ́ ẹ bá tún ní àṣìṣe míì má yàtọ̀ sí pé ẹ̀ ń da wàhádà Islam rú nílẹ̀ Yorùbá yìí ó tó ní tọ́lọ́run fi ní gbàṣẹ yín. Kí ni ẹ fẹ́ lò níbi ọ̀rọ̀ jákujàku tẹ́ ẹ gbé jáde yẹn? Mo sọ̀rọ̀ kan níjó ní lẹ́ni tó fi ń pe àfá Sharafa yẹn lẹ́yìn àkíyèsí. Àwọn kan náà àwọn ọmọ rẹ̀
wọ́n mẹ́sẹ̀jì mi àwọn kan pè mí ṣe Dr. Sharaf wọn ṣẹgbẹ́ yín ni ṣé ọ̀rọ̀ tí Sharafa sọ náà ṣe ń ṣẹgbẹ́ tiẹ̀ náà láti dájú kọ Ìlọrin kó wá ti stage manager àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ wá ń parọ́ mọ́ wa oòrò kọ́lọ́ mọ́jọ́ wọ̀ lọ́rin kọ́lọ́ dákun kò wọ́ lánàá kò wọ́ níjẹ̀ta kò wọ́ níjẹ̀rin mọ́jọ́ wọ̀ lónìí sì mọ́jọ́ wọ̀ láíláí. Fẹ́jà nùsùlá wà sí ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ tó lè ṣàǹfààní fáwùjọ wà sí ń bẹ bámú tó lè ṣàǹfààní fáwùjọ bó ń Sharafa wá yà sí yọ lọ nílùú táwọn kan láwọn fẹ́ gbé òrò àwọn fẹ́ gbódún ọdún òsàwò àwọn fẹ́ gbódún eégún wọ̀ sí Sharafa wá sí láyé ńgbà tí yà tako ni àwọn Majlisu Shabab wàhálà tí wọ́n ṣe lórí kí wọ́n má bàa wá bọ ọdún Yemọja ńlọrin lọ́dún tó lọ kì í mà ṣe wàhálà kékeré ẹgbẹ́ Ògo Ìlọrin má dìde àwọn náà má jà fitafita pé ẹ̀sà bọ eégún bí ẹ̀sà borò ń bí ẹ̀sà bọ Yemọja ń bí tọ́lọ́run ò sì jẹ́ kó wá sí musẹ́ àti Majlisu Shabab àtẹgbẹ́ Ògo Ìlọrin gbogbo wọn ni wọ́n ṣiṣẹ́ takuntakun níjọ́ náà àti Sharafa wá sí láyé ni no ń bẹ láyé ìjọra ẹni lójú ni ò jẹ́ ká fa Sharafa gbádùn nítẹríba fọ́lọ́run wal kibriyahu li rabbina sifatun bi àfa Sharafa ẹ̀fẹ́ tẹ́ ó dàbí pọ́lọ́n ti padà lẹ́yìn yín ní wá ń tì yín lù wá tá a bá rọ́lù yín ẹ̀ ní sẹ́kù ẹ̀yin tẹ́jọ́ mọ́ kí wọ́n ẹ pè padà. Assalamu alaikum.